ẹ̀sọ̀ pẹ̀lẹ́ báyé bá ń yẹ ni ẹ̀sọ̀ pẹ̀lẹ́ là ń ṣe lé ayé. àní báyé bá ń yẹ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ló yẹ ká máa ṣe lé ayé o. àwọn tí wọ́n ń pẹ̀sìn ìsìlámù ní gòkè àgbà nílẹ̀ Yorùbá wọn ò fẹ̀sọ̀ pẹ̀lẹ́ sáyé. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ìgbà ò tó lọ bí òréré, ilé ayé ò sì tó lọ bí ọ̀pá ìbọn. bẹ́ẹ̀ ni ayé ọ̀tọ́ lọ bí ọ̀pá àbọ̀n o. àwọn bíi MSBABA, OLOWOEKO àtèyí tí wọ́n ń pè ní AKANBI OLOBA wọn ò fẹ̀sọ̀ pẹ̀lẹ́ lògbà rárá. Ọ̀yìn ká má ṣe fa pẹrẹgbẹjọ torí gbogbo afá pẹrẹgbẹjọ ni wọn kì í rómi ọjọ́ ń gbèdélé. àwọn eléyìí tiẹ̀ ti fa pẹrẹgbẹjọ torí pé irọ́ ni wọ́n ń pa wọ́n ní Allah táwa ń sìn táwọn wárí fún lọ́jọ́kọ́jọ́ tó dá gbogbo ilé ayé wọn ní sìgìdì ní. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ igún tí ó ṣẹ̀sọ̀ pẹ̀lẹ́ igún farabalẹ̀ ò pa lórí. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n ní àlùkùránì wọ́n ní ìwé irọ́ ni o pé kì í ṣèwé òfin Ọlọ́run ọba mi. ìgbín tó lóun ọ̀sẹ̀sọ̀ pẹ̀lẹ́ ìgbín fẹnu kanyọ ò jẹ́ èèwọ̀. ìyẹn lanu gbàgà ó ní àmì níbi Muhammadu pé apààyàn ni wọ́n ló bò kó sùn ẹ̀sìn ní abonudíwá ẹ̀rí pẹ̀tẹ́ ní àpadà gbẹ̀yìn ọ̀rọ̀ wọn. ó ṣe pé kò lè ṣe bẹ́ẹ̀. aláǹtakùn tó lóun ọ̀sẹ̀sọ̀ pẹ̀lẹ́ ó kúkú tàwù ṣùgbọ́n kò lè hùn sọ. bẹ́ẹ̀ ni aláǹtakùn táwọn kò lè hùn ṣe kẹ́ ń gbìyànjú lásán ni apá yín ò lè kẹ́sìn ìsìlámù apá àwọn wọ́n ní kẹ́ báyìí kági oko. ìkà lòun ọ̀sẹ̀sọ̀ pẹ̀lẹ́ ìkà ṣe tiẹ̀ ọwọ́ ẹ̀wù ẹ̀jẹ̀ sọ́rùn. apá àtẹ́lẹsẹ̀ ò lè ká gbòǹgbò ọ̀nà. bẹ́ẹ̀ ni ò lè pẹ́rẹ́ àìsọ̀sọ̀ pẹ̀lẹ́ òwì ló fi gbójú tiẹ̀ ní kòròǹgbà. ó sì fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ pé apá amadé ò ní kági ọ̀sẹ̀ láéláyé apá àgbàlagbà ò ní kági ìrókò dèwọ̀. alẹ́ ó gbá wúrà lẹ́wù. ẹ̀yin ò wá sọ áyán títí jàpá fẹ́ẹ́ rí pé takété bẹ́ẹ̀ ni ó jọra. àlẹ́ sí ẹlẹ́bọ tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí ọmọ tọ̀sílámù lẹ́yìn ní nítorí pé ẹ̀yìn báyìí lọ́mọ adìẹ tọ̀yá ẹ̀. pẹ̀lẹ́ pọ́pẹ́ títí yóò padà wà kí sàkẹ́yìn aṣọ ni. gbogbo ẹ̀yin bí AKANBI OLOBA, MSBABA, OLOWOEKO àtẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ń ta kẹ̀sì ìsìlámù yìí ẹ̀tẹ́ ní ọgbẹ̀yìn yìí. má ṣe lò gbà bí ẹni tí ò ní kún mú kárẹ́ tí ọjọ́ tí ó kà wá nìkan. irọ́ tẹ́ ẹ gbé lọ́wọ́ ẹ ti rìn wá ń kàké gbogbo àṣírí òòṣà pátápátá ńlá àtú. káwọn agbáyé ṣe ohun gbogbo ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fọmọlúàbí kún ẹni. gbogbo ohun tá a bá ń ṣe láyé ká fọmọlúàbí sí ni o àwọn eléyìí ò fọmọlúàbí sí o ìṣe ni wọ́n ń tẹ̀lé bàṣubàṣu. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ báyé bá ń yọ ọmọ fi wàdùwàdù báyé má jà. mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ páwa mùsùlùmí ńlá rẹ̀yìn gbogbo àwọn abọ̀rìṣà yìí torí ahéré báyìí ní rẹ́yìn olóko. ìfẹ̀sọ̀ ló kọ́ má bàa kábàámọ̀. àjù bàbá yìí ní rẹ́yìn ẹni ó pa á. inú àwo ẹ sọ fún wọn bí alágbẹ̀dẹ ọ̀rọ̀ ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìgèrè báyìí ní rẹ́yìn gbogbo sẹ́dòsẹ́dò. tibitire la dálé ayé lóòótọ́ mo gbélé ayé mo gbọ́ mo gbà mo mọ̀ ó tún dá mi lójú. bẹ́ẹ̀ bá lẹ̀ ní fẹ̀sọ̀ ló gbà gbogbo yín pátápátá ńlẹ́ padà tẹ́ o. ọba tó dá òkè ló dá ilẹ̀ ní pẹ̀pẹ̀. bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba mi Allah ló dá òkè ló dá ilẹ̀ ló dá yín o òun ló dá àwọn òòṣà tẹ̀ ń wárí fún àtògùn àti ṣẹ̀gùn àti iyemọja àtòòṣà ńlá. dá dúdú ló dá funfun ọba tó ṣẹ̀dá akọ ló tún ní ká bọ́ máa wà lórílẹ̀. ẹ̀yin mùsùlùmí gbogbo mùsùlùmí tó bá ń bá mi pàdé fúngbà àkọ́kọ́ ẹ sí ẹrẹ̀ kọ́kàn wọ́n lára ẹ jẹ́ kí wọ́n mọ̀ pa àti dé gbogbo àṣírí òòṣà pátápátá láàtó. tí yóò yé nìkan àìṣe rí fi Ọlọ́run ọba àánú ọba tó dáhùn tí yóò yé èèyàn. ǹjẹ́ ẹ mọ̀ pé bíbí ni wọ́n bí gbogbo àwọn òrìṣà ń jẹ wọ́n mú o ẹ sì ń gbẹ́bọ fún òòṣà tí ń ṣe mí ní kàyéfì. ní kí bíbẹ ó máa bẹ ọba tó ṣẹ̀dá ìdùnnú ṣe bóun ló ṣẹ̀dá òṣì. bẹ́ẹ̀ bá ní òrìṣà tẹwọ́rọ̀ lè sùn ẹ jẹ́ ń béèrè pé ta ni wọ́n ń pè ní ọjọ́ Ògún àní ta ni dá fún wọn rú. Ikún láláyọ̀ ń gbé yọ̀ ń tà wọ́n níbi ọlọ́mọ tuntun tí ń gbẹ́jọ́ ìbẹ̀lẹ̀ nìkan ń gbébo tiẹ̀ mọ́lẹ̀. bẹ́ẹ̀ bá ní Ṣàngó òrìṣà tẹwọ́rọ̀ ní bó ló sì jẹ́ Tàǹjàkúta. tí ń gbé tó ń dunnú lẹ́nìkan ń kẹ́ka ya tiẹ̀ sílẹ̀ ní. níbi ẹnìkan. bẹ́ẹ̀ bá lórìṣà tẹwọ́rọ̀ lògùn ta ni ẹ fún Fúnkẹ́ ẹ dákun ẹ ṣàlàyé ẹ fún wa. ayé ibi ẹnìkan tí ń dunnú pọ́wọ́ dé ìbẹ̀rẹ̀ nìkan tí ń sunkún àìní mọ́. ẹ ti rí alágbẹ̀dẹ ọ̀rọ̀ ní káàké gbogbo ẹ̀yìn abọ̀rìṣà mọ́dé o gbogbo òrìṣà pátápátá ni wọ́n sọ̀tàn ẹ̀ tí wọ́n sì tún yẹ́bẹ́yẹ́bó fún wa tí a fi mọ̀ pé Allah ló tó sìn òrìṣà ò tó sìn.
Ibi ajé bá kọ sí ni ní jọ lójú ẹni. àní gbogbo ẹ̀ ni wọ́n fọ́ yángayánga tẹ́ bá fi lè mọ̀ pé òrìṣà kò tó gbọ́lá fún. Díẹ̀ ni pé ilé ayé dùn ó jù bẹ́ẹ̀ lọ. Tibiti. bẹ́ẹ̀ bá ní bíbí kọ́ ni wọ́n bí Ọ̀rúnmìlà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbélé adó. Ẹlòmíì. Ẹbí níbi ẹnìkan ti gbéra mọ́tò bọ̀gìnì tó ń jó. àní Ọ̀rúnmìlà gbòdì ọ̀wọ̀. Kan ṣubú dànù ó sì jóná ráúráú. Ibi Ọ̀rúnmìlà ń bóbìnrin lò bí ọ̀bá bóbìnrin lò bó ló sì bọ́mọ tí wọ́n ń pè ní Ọlọ́wọ̀ àtàwọn ọmọ tó bí. ìbẹ̀ni rẹ̀ ti ń pariwo ìrétègbò. gbogbo ọ̀tẹ̀ òrìṣà tí wọ́n sọ fún wa kọjá àtẹ̀ yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ àwọn ọ̀tẹ̀ ilẹ̀ Yorùbá táwọn ọ̀jọ̀gbọ́n kó jọ tí wọ́n sọ pé tòótọ́ orírun òrìṣà ni ẹ mọ̀ gbọ́. Mùsùlùmí òdodo follow bá mi share bá mi like lórí péèjì yìí láti máa gbọ́ gbogbo ọ̀tẹ̀ òrìṣà tó jẹ́ gbáǹkọ́gbì ìtàn. Kan kó rántí ọjọ́ tí ó kù ní kò sí ọwọ́ ẹni. mo fẹ́ tú gbogbo àṣírí wọn pátápátá o. Nígbà míì bí wọ́n ṣe ń jí ní gbogbo owó ni wọ́n tún fẹ̀mí ṣòfò rẹpẹtẹ. wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n ti mọ̀ pé ọ̀pọ̀ àwa mùsùlùmí àìfẹ́ kọ́kọ́ èdè Yorùbá ni wọ́n fi fẹ̀kọ́ tanná fún wa. Àwọn gbésùmọ̀mí yìí ti wá dé gbìnrín ọ̀tẹ̀. alágbẹ̀dẹ ọ̀rọ̀ mọ́ kọ́kọ́ èdè Yorùbá mo mèdè mo mọ̀ wí mo mọ̀ sọ mo tójú bọ gbogbo ẹ̀ mọ́ wá rí i pé lásán ni gbogbo àwọn òòṣà. Wọ́n ń ṣe lọ́sùn ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n tún pani ní Kwara náà. ẹ̀yọ́ ọmọ ọ̀yẹ́ ẹja kẹ́kọ̀ọ́ èdè Yorùbá o ká lè bá àtẹ gbogbo òrìṣà rè ká lè bá a mọ̀ pé Ọlọ́run ọba aláàbáyé ló tó gbọ́lá fún ló tó jọ́sìn fún. Sáká ló dájú wèrè lọ́pọ̀ láàrin ọmọ adáni ọ̀run. bẹ́ẹ̀ ni òrìṣà kankan ò pé ká máa sìn wọn òrìṣà kankan ò pé káwọn abọ̀rìṣà ọmọ ẹgbẹ́bọ fóun dìndìnrín ló ń ṣe wọ́n. Nípínlẹ̀ Kwara ṣé mọye mùsùlùmí tí ń bẹ níbẹ̀ dákun ẹ ṣàlàyé ká gbọ́. bẹ́ẹ̀ bá fẹ́ já mi nírọ́ ẹ dárúkọ òòṣà kan tó ní kẹ́ ẹ máa sìn wọn tàbó ní kẹ́ ẹ máa gbẹ́bọ fóun tó sì tó fọjọ́ sí i. Èrè ìbọ̀ tó bá dé sẹ́ẹ̀bẹ̀yẹ gbogbo mùsùlùmí tí wọ́n ti gbé. mùsùlùmí tí máa ń bá mi pàdé fúngbà àkọ́kọ́ àbó ti mọ̀ mí sí ẹ rẹ̀ láìkì kọ́mẹ́ǹtì ẹ sọ fún wọn pa á dé sí wọn lọ́rùn o. láì fi tẹnìkan. ǹjẹ́ tó Ògún àti Ṣàngó àtòsálà tó Bàtálá gbogbo ẹ̀ pátápátá ni wọ́n tàṣírí wọn tí ó jẹ́ mọ̀ pé ẹ̀sìn Islam ó padà gba gbogbo ilẹ̀ Yorùbá Allah ló tó sìn. ẹ yé parọ́ fún wa mọ́ gbogbo ẹ̀ làwọ̀ fọ́gbà yẹn ga lójú ẹ̀. ojúmọ́ ni wọ́n ń pọmọ nìyẹn bí ẹni pé wúrẹ́. bẹ́ẹ̀ ni ṣèbó ṣàdédé kí wọ́n máa pọmọ yẹn ìsìláàmù ló dé ní gbogbo ẹ̀ dìrọ̀rùn. bá a ródòdó ọ̀rọ̀ ká wí lásìkò yìí. introduction lèyí bí àṣà àwọn olóyìnbó alágbẹ̀dẹ ànàngó mo ṣe ń bọ̀ lórí péèjì yìí gbẹgẹdẹ ó gbìn nẹ́ńdẹ́dí igi àdá rẹ̀ ó hùn. ogun abẹ́lé larí tó ní kálukú. àákọ́ni abẹ́rẹ́ wọn kò yàn abẹ́rẹ́ sálàfí akéwì alágbẹ̀dẹ ọ̀rọ̀ lórúkọ tẹ̀mí jẹ́ o. bí ọba tó gbígbó èyí pọ̀ jù ó tó panilẹ́kún. àwọn tó mọ̀ mí mọ́lé bàbá mi wọn ní alágbẹ̀dẹ ànàgọ́ ọmọdérọ̀ gbólóhùn bí ọ̀bẹ ǹjẹ́ títí ìgbà tá a tún máa pàdé ire lọ́ọ̀dẹ̀ mi àti ire kàbẹ̀tẹ̀ kàǹkà. wọ́n ṣe ń parúgbó ilé ni wọ́n ń pomi dán wọ́n ń pa àwọn ìgbìmọ̀ ìlú wọ́n tún ń polóyè náà.